hurt my baby. I no go mind to buy you birthday. What I no get enemy. The day without you, girl, is dead. When my spirit on the low, and I don't know where to go, I dey always run to you, cause now you will get the clue. This our love will no go die, oh. I swear to God, you no go die, oh. When my spirit on the low, and I don't know where to go, I dey always run to you, cause now you will get the clue. This our love will no go die, oh. I swear to God, you no go die, oh. That's why it's hard to find a rider. Baby, I don't know the spider. You want the Gucci and the Prada. Baby girl, I go provider. I cry because of you, my lady. I know they say that love is crazy. Style is dope and kind of wavy. So we gonna keep the fire blazing. Just pretend like you don't know. People waiting to solo. Can I you them make a goal? No go ever feel the sorrow. People rise and people fall. Some don't get no what to call. Anytime with me I call. Are you the ginger me to start up? When my spirit on the low, and I don't know where to go, I dey always run to you, cause now you will get the clue. This our love will no go die, oh. I swear to God, you no go die, oh. When my spirit on the low, and I don't know where to go, I dey always run to you, cause now you will get the clue. This our love will no go die, oh. I swear to God, you no go die, oh. Banks on the beat, so John on the beat, though. Banks on the beat, so John on the beat, Head of department táwọn faransé bá níbi ẹ̀mọ́ jẹ́ ìyẹn ní wípé kí wọ́n jẹun tó bá lọ́jọ́ ń jẹ jẹ́mi ò kí ń jẹ pàṣẹ máa sọ fún wọn wípé wọ́n náà bẹ̀ tí a. Àbàmì rẹ̀ wọ́n náà bẹ̀ tí o. Àbàmì rẹ̀ wọ́n náà bẹ̀ tí o. Àbàmì rẹ̀. ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wá nílé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìgbé ìròyìn jáde a tún ti dé sórí ètò lénìí àjọṣẹjọ ètò yìí ni. ọmọ tí wọ́n máa ń ṣe tó bá sọ fún wọn wípé ìyẹn mọ̀ jẹ́ ní kí a kò wí fún pé bọ́nà bẹ̀tì àwọn àbàmì rẹ̀. àti bọ́nà bẹ̀tì o. Ìgbàtẹnújẹ, ìgbàtọ̀ orí nǹkan jẹ. Ìgbàtẹnújẹ, ìgbàtọ̀ orí nǹkan jẹ. Wọ́n yẹra fún wa, wọ́n jápa. DJ wa tó ń bá wa tẹ̀ sójú ẹ̀ ìta afẹ́ kó play láàrin méjì ètò ló ń play nísìnyí. Àjàlá Kọ́láwọlé yìí rèé ẹjá bẹ̀rẹ̀ ètò náà báyìí. À ń dúró de táìmù ni torí aago 9 lálá bẹ̀rẹ̀ ètò tèní. Mi ò fẹ́ kí ká má tó táìmù yẹn kó tó di pé a bẹ̀rẹ̀ nítorí adájọ́ má sí asọ̀rọ̀ máyẹ̀ tí àwọn èèyàn báyìí tá a bá rí wọn ẹjá béèrè wọn. Wọ́n fi scope, wọ́n fi ṣẹ́ǹkì wa. Lórí WhatsApp, wọ́n fi blog wa. A kí wọ́n respond wa. Wọ́n fẹ́ kówó lẹ̀, wọ́n response wa. Torí nígbà kan mẹ́rin package. Kò sí manager, kò mọ manage. bẹ́ẹ̀ ni ẹni tó kọ́kọ́ bá wa dá sórí ètò lénìí kò bá àmì sí nìyẹn. Alhaji Alabi Pasuma àwọn náà bá wa dá sí pẹ̀lú Burna Petia. Ẹnu gbẹ̀lélẹ̀ yìí látọwọ́ Dotman Kuraja. Ẹjẹ́ àjọ máa gbádùn ẹ̀ nìṣó.
ọwọ́ epo àti mọ̀yìn ọwọ́ epo ẹ̀yẹ lábọ̀ sí ọwọ́ epo ẹ̀yẹ tẹ́nu yìí ọwọ́ epo ọwọ́ epo àti mọ̀yìn ọwọ́ epo. bẹ́ẹ̀ ni ẹnu gbẹ lélẹ́yìí tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí látọwọ́ Dotman Kuraja ètò tèmi ẹ dákun ẹ jẹ́ àjọ ṣá ètò yìí àwọn èèyàn ò tí ì wọlé sórí ètò lénìí ẹ jẹ́ káwọn èèyàn wọlé dáadáa tá a lè bẹ̀rẹ̀ ètò yìí a lè bẹ̀rẹ̀ bó ṣe yẹ kí a bẹ̀rẹ̀ ẹ má gbàgbé pé bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìgbé ìròyìn jáde how it goes on social media is the program and I remain your loyal host. I remain your host. Àjàlá Kọ́láwọlé is my name. Kọ́láwọlé Àjàlá ló kọ mi. Àjọ gbádùn ètò yìí, ẹ jẹ́ á share ètò yìí torí ọgbọ́n wà ń bì lónìí tá ò jọ kọ́. Bàtà orí nǹkan jẹ, ìgbàtẹ̀nu jẹ, bàtà orí nǹkan jẹ. Wọ́n yẹra fún wa, wọ́n jápa, wọ́n yẹra fún wa, wọ́n sá lọ. Bẹ́ẹ̀ ni ó ti pẹ́ tá a ti wá sórí ètò yìí. Ṣẹ́yìn ò mọ̀ pé ara pápá báyìí là ń bẹ́tú ibi gìjàgìjà ńlá bẹ́kùn. Ara fífìn ti rẹ́pẹ̀ báyìí ta gbangba là ń bẹ̀rẹ̀ àjílékege. Àwọn àgbàlagbà ní òjòjò ní ṣòwò kó má lè nọ́jà pé kòkòkò lára ọ̀tá ń le. Wọ́n ní òjòjò ń ṣòwò ẹ kò lè nọ́jà ní tó ṣẹlẹ̀ sí wa nìyẹn. Ó fẹ́ tẹ bàbá díẹ̀ ní ó tẹ̀ wá ó ṣe bí àwọ̀ kan àárẹ̀. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé àwa tá a dùbúlẹ̀ àìsàn yìí náà la dìde àdìde láyọ̀ àtàlàáfíà. Lágbára Ọlọ́run ọba ò ní fa àìsàn kan kálukú wa. Àti wá balẹ̀ sórí ètò lénìí àyíjọ bí òṣùmàrè sórí Facebook live on Facebook lélẹ́yìí. And the program remain how it goes on social media. How is it? Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ ti yín? How is it going? Báwo ló ṣe ń lọ ní agbègbè tọ̀dọ̀ yín? Àkú lockdown yìí, a sì kó òǹgbẹ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn Islam. Gbogbo yín pátápátá báyìí ńlá kí o. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ oṣù yìí, á rẹ̀ yín agbára Ọlọ́run ọba Èdùmàrè. Wọ́n yẹra fún wa, wọ́n jápa ọwọ́ epo àti mọ̀ràn ọwọ́ epo. Ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí a bẹ̀rẹ̀ sí ní kà á ní méjì. Ó ti dé bí fígọ̀ méjì ló wà báyìí. Ó ti ń súnmọ́ the end. Tẹ́ ẹ bá ní àwo kàlẹ́ndà yín lónìí. Èní ní àwẹ̀ ti di 20 something lónìí bí a dẹ̀ ṣe jẹ́ pé kàlẹ́ndà wa ti wọ 18 of May. Ọlọ́run á ṣọ́ wa tayọ gbogbo jàǹbá tó wà nínú ọdún yìí. Èmi ní coronavirus ní àtàwọn fáírọ̀sì míì hunger virus ní lọ́dọ̀ tí yín coronavirus hunger virus àtàwọn fáírọ̀sì tó kù Ọlọ́run á tàwáyọ lágbára Ọlọ́run ọba. Àti mọ̀yìn ọwọ́ epo ẹ̀yẹ lábọ̀ sí ọwọ́ epo ẹ̀yẹ tẹ́nu yìí ọwọ́ epo ọwọ́ epo àti mọ̀yìn ọwọ́ epo. Ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò lónìí. ẹ̀yẹ tẹ́nu yìí ọwọ́ epo ṣe bẹ́ẹ̀ ní kí send account number mo send the time without number. Bẹ́ẹ̀ ni ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò tèmi bí ò bá sí ẹ̀yin ta ní jẹ́ àwa. Bí ò bá sí ìfẹ́ tẹ́ fi hàn sí wa gbogbo làwọn ò bá wà lónìí. Nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí ń jọ́ náà lọ́hùn-ún a bẹ̀rẹ̀ bí eré ni àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti ń progress a ti ń lọ wájú. Àwọn èèyàn ti ń fìfẹ́ hàn sí wa lóríṣiríṣi. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fìfẹ́ hàn sí wa nílé lóko àti ní ẹ̀yìn odi. Ìgbà tá a bẹ̀rẹ̀ ètò yìí ọ̀gá mi kan signal sí mi pé àjọ ṣètò tèmi ni. A dúpẹ́ lọ́wọ́ Mr. Ọlámilékan bàbá a dúpẹ́ lọ́wọ́ yín o. Báwo ni ibi tẹ́ wà lọ́hùn-ún? Báwo la fẹ́rẹ̀ tọ̀hún yẹn? Ọlọ́run máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ẹ dákun ẹ túbọ̀ fìfẹ́ hàn sí wa dáadáa kétò yìí ká lè jọ gbádùn ẹ̀. Wọ́n jápa
ọwọ́ epo àti mọ̀ wọ́n ọwọ́ epo àwọn alábòsí ọwọ́ epo àwọn tẹ́lu yìí ọwọ́ epo yé ọwọ́ epo àti mọ̀ wọ́n ọwọ́ epo. Thank you for the love and support from the beginning, from where since ever since we started this program. We thank you. We thank you, and you know we will never disappoint you as we used to do. You know our program is informative, educative, and at the same time, it is for everyone. There is no restriction on our program. It's for everybody, even the unborn child. When you will be born, surely we look for what it suits him in our program. Yóò wá tí ó jẹ́ ẹ̀ń tó dáa nínú ètò wa, torí àwọn yìí ṣe kátikàti lórí ètò yìí, bọ́lá ń ṣe sọ sí wa lọ́kàn báyìí náà la ṣe ń mú wá sórí ètò. Ẹja bu inú ètò lọ. Wọ́n yẹra fún wa, wọ́n jápa, wọ́n yẹra fún wa, wọ́n sá lọ, wọ́n fèrè gèsè, wọ́n gbéra. Àtọmọdé àtàgbà ní òrí tiẹ̀ mú lórí ètò yìí, oyún inú àtàṣẹ́ bí nígbà tá a bá bí sáyé tán, òun náà ń rí tiẹ̀ mú, òun náà ń rí tiẹ̀ mú. Tolówó tọlọ́rọ̀ tọlọ́lá tẹlẹ́mù, ẹni tó rí àti ẹni tí ò rí, ẹni tó kù díẹ̀ káàtó fún, tó bá láǹfààní àti gbétò wa yóò rí nǹkan kan àbí méjì mú lórí ètò yìí. Lórí WhatsApp wọ́n ti blog wa, kí wọ́n respond wa, wọ́n fẹ́ kówó lẹ̀, wọ́n fẹ́ sponsor wa, torí nígbà kan mẹ́ni package, kò sí manager fún manage, wọ́n ti gbàgbé pé story máa jẹ́, wọ́n tún sọ wípé mélòó rà rẹ̀, ara rẹ̀ àtúrájú wa bọ̀, ẹ máa sọ owó nsìn tẹ́ bá máa rí wa jọ, ẹrù pa mọ́ yín, àwọn ọmọ yín, tẹ́ bá gbé mú bá ń sá àwọn máa nà yín, ṣé bọ́ kọ́ mi ló máa ń di star. Yeah, my brothers and sisters, please invite your friends and loved ones to like our page on Facebook, Instagram, and on YouTube, on our YouTube channel. We remain, the channel to reach us remain Kola K1 Entertainment. Yes, that's where you can get us. Bá a sọ fún àwọn èèyàn yín, àwọn olólùfẹ́ yín káwọn náà fẹ́ràn péèjì yìí. Nǹkan tó bá dáa tó dùn báyìí yóò sí fèèyàn kan. Ẹja jọ máa gbádùn ẹ̀, ẹja máa gbádùn ẹ̀ bọ̀. Olówó tí ó ṣàánú ọmọ ìṣẹ̀dá àríkà, tó bá yọ pé ìyẹn lọ́dún bá àríkà, àtòríláyé horizontal advice, àwọn tó ra láwùjọ náà máa rí ẹbí máa láìka, ara rẹ̀ àtúrájú wa bọ̀, ìgbà tẹ́rí ìwà ẹ̀fọ́ ẹgbẹ́ máa bọ̀, ẹrù pamọ́ yín, àwọn ọmọ yín, ẹ máa kó fún babaláwo kó máa tọ̀ yín. Ṣé bọ́kọ mi ló máa ń di star, tó gbọ́ bóyá ẹni tó fẹsẹ̀ rìn ó máa lo ká. Ṣé bá kẹ̀dẹ̀ tí wá blóòsì, àṣì concert, ẹ̀kẹ̀dẹ̀ sanwó wá ṣòsì. Ìgbà tẹnu gbẹ, ìgbà tó rí nǹkan jẹ. Ìgbà tẹnu gbẹ, ìgbà tó rí nǹkan jẹ. Wọ́n yẹra fún wa, wọ́n jápa. Nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí, a bẹ̀rẹ̀ bí eré asọ́lẹ̀ẹ̀kan. Àsọ́lẹ̀ẹ̀kan gbà tá a bẹ̀rẹ̀ ètò yìí, a bẹ̀rẹ̀ bí eré àmọ́ ń sìn àti wá àti mú ní kùnkùndùn. Àti mú bí iṣẹ́, bá a bá sì débi iṣẹ́ báyìí, ṣíṣe là ń ṣe é. Àwọn ò gbàgbọ́ nù ká débi iṣẹ́ ká máa ṣe mẹ́lẹ́ káàkiri àdúgbò. A ò gbàgbọ́ nù ká débi iṣẹ́ ká máa ṣe bọ́rọ́bọ́rọ́bọ́. Ká máa ṣe rọ́bọ́rọ́bọ́ lẹ́nu iṣẹ́, àwọn ò gbàgbọ́ bẹ́ẹ̀. A gbàgbọ́ níbẹ̀ yẹn. Ó dà pé nígbà tí Ọlọ́run ọba ń ṣètò àti pé a wálé ayé, bóyá ó mú díẹ̀ lára nǹkan tó jẹ́ takíkanjú ó fi sí ara àṣẹ̀dá wa ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí i. Ètò tèmi yóò nágbára púpọ̀. Ìwọ tọ́rọ̀ yìí bá tabá o, kó wá ibi tí ó ti bá tabà ọ́, kó o sì ṣe àtúnṣe. Ẹ ti ẹ̀ dúró, kí ni wọ́n ń pè ní ọ̀rọ̀? What is word? Kí ni wọ́n ń pè ní word? Kí ni wọ́n ń pè ní ọ̀rọ̀? Ọ̀rọ̀ jẹ́ ànálẹ̀ gbólóhùn bí tá a bá gbọ́ sí báyìí náà lè ń tọ́ni sí. Ọ̀rọ̀ ni sójà gbọ́ tó gbébọn. Ọ̀rọ̀ ni adájọ́ gbọ́ tó dájọ́ yìí bó ti tọ́ àti bó ti yẹ. Ọ̀rọ̀ ni ọlọ́pàá náà gbọ́ tó ki aṣọ mọ́lẹ̀ tó wọ̀ ọ́ sọ́rùn tó dẹ̀ múra ibi tá a direct ẹ̀ lọ. What is word in English? Word is a sentence
is the smallest unit of language that has particular meaning. It can be expressed by itself. Ó lágbára. Ọ̀rọ̀ ni ọdẹ gbọ́ tó bẹ̀rẹ̀ tó gbé àpò tó ní ojú ogun yá. Ọ̀rọ̀ ni àwọn àmọ̀tẹ́kùn náà gbọ́ tọ́wọ́ pé tá a bá débi iṣẹ́ àṣẹ. Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láwọn ibì kan. Ibi tá à ń lọ lẹ́nìí kọ́ nìyẹn akọ̀ ń yà torí àìtí ìrí àwọn èèyàn wa akọ̀ ń yà káàkiri náà ni. Ẹ máa wọlé bọ̀. Ẹ jẹ́ kí a tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ètò lẹ̀ lónìí. My brothers and sisters, let me start the program. Ẹ dákun ẹ jẹ́ n sọ̀rọ̀ fún yín kẹ́ ẹ bùlá. Ẹ jẹ́ n sọ̀rọ̀ fún yín kẹ́ ẹ bùlá, kẹ́ ẹ mú nǹkan, kẹ́ ẹ bu ara, kẹ́ ẹ bu ara. Màá fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n nawọ́ ọ̀fẹ́ sí wa ń gba àsìkò àwẹ̀ yìí. Mo wá fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi kan pàtàkì bá a ṣe ń ṣètò yìí. Wọ́n wọlé wọ́n juwọ́ sí wa lórí ètò yìí. Mr. Taiwo Ajayi bí bàbá yìí ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Wọ́n tún nawọ́ sí wa lọ́dún yìí. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Iná ò ní tán lọ́wọ́ yín, iná ò ní tán lọ́wọ́ yín. Bí tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ fi ń nà án sí wa pé ẹ̀yin aláwẹ̀ gbà kò ní tán bẹ́ẹ̀ o. Ìgbéga báyìí ni yóò bá yín. Ẹ jẹ́ á máa wọnú ètò bọ̀. Orin yìí tẹ́ ń gbọ́ yìí yóò máa yí lórí ètò yìí bó ṣe ń parí yóò máa continue torí kùnkùn náà ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yìí náà orin yìí náà sọ díẹ̀ nínú ẹ̀ ó sọ díẹ̀ nínú ẹ̀ àsìkò. Lórí ètò lénìí a sọ̀rọ̀ ń pa lára bọ̀dá yìí dà àǹtí yìí dà ẹ̀yin dà lórí ètò ẹ wọlé máa ṣe ètò yìí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ a sọ̀rọ̀ ń pa lára kí ni ìlara kí ni ìlara ní òye ìtọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ ìlara pín sí méjì a ní ìlara akọ a sì tún ní tabo ìlara náà ni àmọ́ ó kàn pín sí oríṣi méjì ni. You don't so tired. You know they take you holiday. Bẹ́ẹ̀ ni a ní ìlara akọ a sì tún ní ìlara abo àmọ́ ìlara akọ lèmi ó dàrẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi lé lórí lónìí àjọ gbádùn ẹ̀ ni ẹ máa bọ̀bọ̀. They don't laugh you tired. Some say until your mate get the aeroplane. Before you go make am. Ṣé ẹ mọ̀ pé lára oríṣiríṣi bá a ṣe sọ́lẹ̀ ẹ̀kan yẹn lára ní level ó sì tún ní grade tí lára bá ti ń kọjá ààyè òun ló máa ń jẹ́ ó dì lára kọ tí lára bá sì wà ní mo kàn ń lára ẹ̀ náà ní sí nǹkan kan tó ṣe fún mi yẹn jẹ́ lára abo mo fẹ́ràn tọ́lọ́ ń ṣe fún àmọ́ tọ́lọ́ ń ṣe tèmi ìlara abo nìyẹn kí ló ní owó kí ló ní téèyàn kan ò ní ọlá kí ló ní téèyàn kan ò ní ìyẹn ti ń bọ́ sí lára kọ orí ẹ̀ láti sọ̀rọ̀ lónìí ẹ jẹ́ máa bá ètò yìí ká máa bàbọ̀. They come because no be only you kill Jesus.
plenty for yeah. Bí lára yìí ṣe wá ń lọ, ó máa ń wá progress from one level to another, á wá di kéta. Ẹ rántí pé lára akọ mo fẹ́ sọ̀rọ̀ lé lórí o. When they tell you money no be everything, you dey first, you dey para, you say me self I won't get down, brother hustle. Yes, if you are just joining us on the program, this is your program, and the program we want to use in enlightening ourselves. We want to use this program to enlighten ourselves on what the problem is. When some people see you progressing, what they will be doing and what they are doing to you, they will be, Your time they come because no be only you give Jesus. Show me mercy, oh God, from night to dawn. Now the mercy will go down peaceful, no give up. See this life has one by one. My brother, this life is turn by turn. It's your day. It might be my turn tomorrow. Yes. It might be my turn tomorrow. So we are talking about envying. Envying means we are talking about what envying means. Ilara. There are two types at the time, which we have it as soft-minded envying or jealous, and the other one is the criminal-minded one. And I am dwelling on the criminal-minded one. That's where we'll be talking, or that's where I will be speaking. Only you give Jesus by yourself. Show me mercy, oh they won't go. Now the mercy will go down if we don't give up. See this life that's all by turn, oh your time they come. Yes. I said I will be dwelling more on the criminal-minded type of envy. It's basically. And basically, which I will dwell more on that, and I will dwell more on that, which our creator showed the satisfaction to it in scriptures that nothing, you shouldn't do it. You shouldn't do it. If God bless someone, my brother, if God bless someone who is close to you, are you getting my point? If God bless someone who is close to you or not close to you, You know they take you holiday. You write application, you wait go now. for Why don't you say me back? auditions, but still, it be like say you know they pay. They don't laugh you tired. Some say, share until your mate get the aeroplane. Yes. I said, if God bless someone who is close or not close, relate or not related to you, you need to have a kind of mind to this person that, oh, my brother, it's God doing. You should be happy with the person. It's not you having a criminal-minded person to the person. Ẹ̀tọ́lọ́ ń bá ṣoore fún èèyàn ó ní láti máa bá a bínú, má bàa rò èèyàn báyìí bínú. Torí òun kọ́ ló ń bá bínú o, Ọlọ́run ọba tó ṣoore fún òun ló ń bá bínú bẹ́ẹ̀ ni. See this life that's all my turn, oh your time they come because no be only you give Jesus. We plenty for yeah. If God bless someone who is close to you and you have a criminal-minded envy to the person, you are in war with your creator, with our creator. When they tell you money no be everything, you dey first, you dey para, you say me self I won't get down. Torí pé ẹni tí Ọlọ́run ràn lọ́wọ́ yìí, abẹ́ni tí Ọlọ́run gbéga yìí, àyànfẹ́ Ọlọ́run ọba ni. Condition lasts forever, no, don't they come on, make
àyànfẹ́ ọlọ́run ọba Elédùmarè ní ẹni tọ́lọ́run gbé lọ́wọ́ sókè tí ọlọ́run dúró tì tọ́lọ́run ràn lọ́wọ́ èwo ò ní ìdí láti máa bárò èèyàn báyìí jà tàbí máa bá a gbé ogun àbí máa lára ẹ̀ lẹ́yìn kíwọ náà kún fún àdúrà pé kọ́lọ́run ọba Elédùmarè ṣe tiẹ̀ kí tiẹ̀ náà tẹ̀ ẹ́ lọ́wọ́ torí bó o bá ń bárò èèyàn báyìí jà òun kọ́ ló ń bájà ọ my brother àbí my sister ni òun kọ́ ló ń bájà ọlọ́run ọba tó dá mi tó dá ọ tó dá gbogbo wa ló ń bájà ọlọ́run á wá ní ṣebí nǹkan kan mo fún ẹni yìí ṣebí mo fún un lówó ni ó yá mo tún fi mọ́tò kún ìwà tún rí yẹn ó tún káwọ́ lórí ọlọ́run á ní ó yá tún bíbejì wàá tún rí wàá tún pariwo ọlọ́run á ní ó yá tún níṣó ó rí pọ̀ para rẹ ni my brother gbàdúrà kí ọlọ́run ṣe tiẹ̀. àtúbọ̀tán ẹni tó bá ń bínú ẹni tọ́lọ́run gbé lọ́wọ́ sókè yìí kì í dáa ẹ̀fọ́rí inú bíbí àìnífọ̀kànbalẹ̀ ni ó parú ẹni báyìí bẹ́ẹ̀ bá mọ̀ ẹ́ lọ béèrè lọ́wọ́ àwọn tí ṣáájú tó ṣe irú nǹkan báyìí wọn ò lè sọ ní tó ń bò mọ́ra ó ní agbára púpọ̀. God said, I want to bless you, and someone is grumbling, is envying your progress. My brother, he will remain stagnant. Bí omi adágún ni yóò ṣe wà. Ọlọ́run ní kó dáa fún lágbájá, wọ́n wá ń bá lágbájá yẹn bínú. Ó ní ó dáa fún tàmẹ̀dò, wọ́n wá ń lérí pé kò ní dáa fún ẹni yìí. Bí ò bá dáa fún lójú ẹ̀, yóò dáa fún ẹni yìí lẹ́yìn ẹ̀. Ìwọ mọ̀ pé bó ṣe ń bínú ẹni tọ́lọ́run ṣàánú fún yìí ni ó tún máa fún nípele ìpele oore yóò máa dọ́bùlù oore tó ṣe fún ẹni yìí yóò máa dọ́bùlù ẹ̀ ní ìwọ máa bínú o kẹ́ni yìí sì máa gùnkè all remain lójú kan ni bí omi adágún ni. Before you go make calm, you beg God to make calm, but see everybody getting late. So my brother hustle. Èyí wá mú mi rántí ìtàn méjì kan mi mọ̀ bóyá a lè sọ lórí ètò lénìí torí àwọn tá à ń lò ń bì í ṣe mọ̀nàmọ́ná àwọn oníná mọ̀nàmọ́ná ò sì múná wá ó nágbára mi mọ̀ bóyá a lè ṣètò yẹn a lè sọ̀rọ̀ yìí ìyẹn ìtàn tí mo fẹ́ sọ yìí mi mọ̀ bóyá a lè sọ lórí ètò lénìí àmọ́ ẹja máa bá bọ̀ ná bó bá ṣe jẹ́ wọn jẹ́ kẹ́ ẹ máa mọ̀. máa fi àsìkò yìí kí àwọn tá a jọ wà àwọn èèyàn mi tá a jọ wà kan náà bí kò wá nǹkan jẹ kan náà màá kí bá mi bá mi ni wọ́n àwọn náà máa ń support wa lórí ètò yìí wọ́n máa ń fìfẹ́ hàn sí wa pé a kì í bá mi Mr. Matthew Alao tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn àti Kẹ́hìndé Alao bàbá yìí wọ́n sọ ọmọ wọn nù tí ń jẹ́ Martins Alao à ń gba aládùúrà pé lágbára Ọlọ́run a ní rí àtẹ̀yìnkú mọ́ lágbára Ọlọ́run ẹni tó máa kú nínú ẹbí Alao wọ́n á dàgbà wọ́n á dògbó a sì ń fẹ́ àsìkò yìí kí àwọn ẹbí Salau Moruf tí òun náà jẹ́ Ọlọ́run ọba nípè nínú oṣù táwa yìí bákan náà lágbára Ọlọ́run ọba a ní rí àtẹ̀yìnkú mọ́ o ẹni tó máa tún kú yóò dàgbà yóò dògbó yóò fọwọ́ pawó yóò fèrèkì tóbi asọ̀yànnù Súnkànmí Ọmọlájà kó fàsìkò yìí kíwọ náà kó ọ̀rọ̀ èèyàn bàbá Mr. Ọmọlájà àwọn náà ẹni tó máa tún kú náà ní ìdílé Ọmọlájà yóò dàgbà yóò dògbó ẹjá máa bẹ́ ètò yìí bọ̀.
Yes. I think we've all understand the way God does his thing when it comes to blessing one another. Ó dà pé àti ní insight bí Ọlọ́run ṣe ń ṣe oore ẹ̀ bó ṣe ń ṣe oore ọwọ́ ẹ̀ nípa ká máa ṣe oore fún àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀. Bó bá sì ti ń ṣe oore yìí ẹ jẹ́ máa gbàdúrà tiwa ni. Kò ń ṣe ká máa bínú ká máa ṣe kèéta ẹni tí ń dà á fún. Kò ń ṣe ká máa bínú ká máa bá ẹni tí ń dà á fún ká máa bá lérí pé mọ́tò tó ra yìí àbí ilé tó kọ́ yìí yóò ṣojú èmi àti ẹbọ ọba gbé. Ọlọ́run á tún fún ní 3-story bungalow. Á tún fún ní 3-story. Á tún fún bungalow. Á tún fún ní ìpele oore. Ẹ má jà máa bínú ẹni tí Ọlọ́run ṣàánú fún. Ẹ má jà máa bínú ẹni tí Ọlọ́run ṣoore fún o. Torí tó bá ń bàjẹ́ fún àìbínú irú èèyàn bẹ́ẹ̀. Tó bá ń dà fún èèyàn la máa ń bínú wọn kí ló dé? Why is it that when one is in problem, nobody envy that kind of person? Why is it that when the person is progressing, that is when you start having a kind of envying element in you? You write application, you go for auditions, but still it be like saying, What will be the end of criminal-minded envy person? One with criminal-minded tó máa ń envy. Tí ó máa ń envy ọmọ làkejì, kí ni máa ń jẹ́ ìgbẹ̀yìn irú àwọn èèyàn báyìí? Ṣé kí a máa bá ètò yìí lọ ní àbí ká dá dúró níbi tá a bá dé yìí? Ṣé kí n ṣẹnu ní déédéé síbí ni àbí ká tẹ̀ síwájú? Hold on. I don't want to consume much of your time and your data, and we have some things that we want to put in place here because we are having a very low battery system that we are making use of here. Bóyá a máa ṣe wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ibi tó bá tán sí náà ni. But ìtàn tí mo ní wọ́n mú wá yẹn wọn ò ní lè mú tàn yẹn wálé ní ẹ má bínú. Wọ́n mú wá ń jọ mí lágbára Ọlọ́run ọba. One day we go better. One day, someday make we better. When they tell you money no be everything, you dey vex, you dey para, you say me self I won't get down. So my brother, My brothers and sisters, do not overrate what you have received, nor envy others. He who envy others does not obtain peace of mind, and never hate jealous people. Never hate jealous people. They are jealous because they think you are better than them, and at the same time, the spirit of envy can destroy jealous. It is the only voice that gives no pleasure, my brothers and sisters. Ẹni tí ó bá ń jealous èèyàn àbí tí ń ṣe lára àbí tí tó ń wò pé ó dáa fún lágbájá ó dáa ojú mi kọ́ ni ó ṣe dáa fún lágbájá yìí àbí bó ṣe ń dáa fún lágbájá yìí inú ń bí mi inú mi ò dùn sí ẹ fi lẹ̀ fòun àtọlọ́run lẹ̀ ẹ̀yin ẹ má bárò èèyàn báyìí jà ẹ má bàjá ń pata ó rán Ọlọ́run létí ni Ọlọ́run ló bá wọ ṣòkòtò kan náà kì í ṣẹ̀yìn ìgbéga yóò tún máa dé bá ẹni tí à ń bínú ni kò ní sẹ́ni tí ń bínú yàn. So, my brothers and sisters, who are these people that we are talking about? These people with mindset, with the mindset, with criminal mindset. Who are these people? If you meet him, you should kill him if you meet them. Tó irú àwọn èèyàn báyìí mindset tí wọ́n ní bọ́ọ̀ bá pa bọ́ọ̀ bá bù lẹ́sẹ̀. If you meet him, you kill him. If you don't meet him, you take his footprints or his footsteps. Ọkàn wọn nù wọn ní ọkàn méjì bọ́ọ̀ bá pa ni bọ́ọ̀ bá wọ bù lẹ́sẹ̀ ni wọ́n ní tán fi ṣe lágbára Ọlọ́run ò ní bù wá lẹ́sẹ̀.
ó nágbára. Don't let your hopes scatter. Oh, plenty for them. irú àwọn èèyàn báyìí wọ́n wà nínú ìjọ tá a ti ń sin lọ́hùn ọba wọ́n wà ládùúgbò wa wọ́n wà ń bi iṣẹ́ tá a ti ń ṣiṣẹ́ gbogbo ibi náà wà kò sí tó lè ṣe wọ́n ní kí ló ṣe ni a ní owó kí ló ní gan òkìkí ìkìtì ẹ̀ ló ní sóhun nìkan ní bóyá wọ́n ń sọ àbí wọ́n ń ṣe fún ìwọ gbọ́n etí ẹnu báyìí kó o tẹ̀ ẹ́ síwájú torí ibi tọ́lọ́run ọba Elédùmarè ń mú ẹ lọ ó ju gbogbo ibi tí wọ́n fetí sí yẹn tọ́ tí ní wọ́n ń sọ̀rọ̀ ẹ láburú àbí wọ́n ń sọ̀rọ̀ ẹ láìdáa wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn ará àti ìṣáájú wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn náà a lè fẹ́rú ẹ̀ kù irú wa yóò dá o ẹ ń bá ń ṣerú rẹ̀ ẹ pè wọ́n ṣàkíyèsí ẹ fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn ẹ bá wọn sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ èèyàn kan progress àbò ń lọ síwájú ibẹ̀ lẹ́yìn wá jókòó sí tẹ́ ẹ dẹ́ngẹ́pó tẹ́ ẹ ní lójú yín kọ́ ni ó ṣe ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò dáa àdúrà ni ẹ jẹ́ máa fi tirú àwọn èèyàn báyìí tí wọ́n bá ń progress lọ́wọ́ pé kí wọ́n máa ṣe dáadáa kí dáadáa wọ́n lè máa pọ̀ sí beans ò kì í cook forever gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arákùnrin yìí ń sọ yìí your own beans will done one day if you believe in the God you're serving my brothers and sisters your own beans will done one day. Your time they come because no be only you kill Jesus we plenty for there. Àwọn èèyàn wọ̀nyí tábárẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò kan àbí tó ṣẹ̀ṣẹ̀ kọ́lé kan àbí tó ṣẹ̀ṣẹ̀ ní àgbéga kan lẹ́nu iṣẹ́ wọn á máa sọ pé ó máa tẹ́ǹdì bọ́n ṣe máa ṣọwọ́ sáyà rè ó tẹ́ǹdì ni ó fa gbùrù ni ó ṣe gbá ni ó ṣàwo ni ṣé wọ́n lọ lọ́hùn ọba tó ṣe fún ni bó bá tẹ́ǹdì ìwọ náà lọ tẹ̀ lórí àbí kó tẹ̀ lẹ́yìn tó bá fa gbùrù wọn náà ní ọmọ ẹ lọ bí tó ti fa gbùrù yìí kí wọn náà lọ fa tiẹ̀ kò síjà ń ṣọ́ọ̀ṣì kò sì síjà ń mọ́ṣáláṣí bọ́ báyìí lè ṣàdúrà wọ ṣàmì àní rí jù báyìí lọ lórí ètò tèní lágbára Ọlọ́run ọba àwọn ó máa wá o a ó sì máa iná làwọn máa bá a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣètò lénìí àwọn èrò pọ̀ tá a jọ ṣètò Mr. Taiwo Ajayi Ọ̀túnba Ọlámilékan Lọ́bàn aláṣẹ olùdarí iléeṣẹ́ Lọ́bàn Laundry and Dry Cleaning Service Abíọ́dún Akérèmálé ọ̀rẹ́ mi àtàtà Diola Olúrin the honourable bàbá yìí ló wà behind ó wà lára àwọn tó wà behind the Hope for the Addict Initiative ẹ̀yin mutí ni àbí ẹ ti wà addicted to one or two things and you want to be out of it o fẹ́ kú ònú bóyá àwa mutí jù bóyá o ti mutí jù àbò ti mu gbó jù o mu sìgá jù o ti wà addicted to it o dẹ̀ fẹ́ kúrò nínú ẹ̀ ó simple ìwọ contact mi èmi ọbẹ̀ bá wọn sọ̀rọ̀ ìjọ tí wọ́n bá fún ọ pé kó o wá láti lè gbọ́ àbí kẹ́yìn kàn sí wọn ní orí Facebook Instagram àbí Twitter Hope for the Addict Initiative ní orúkọ tí àwọn ń jẹ́ àdúgbò lọ́wọ́ gbogbo yín o àtàyìn táàrí lọ́dọ̀ wa ń bì àtẹ̀yìn tẹ́ wà pẹ̀lú wa lọ́hùn-ún àtẹ̀yìn tẹ́ máa wo ètò yìí lẹ́yìn wá àdúgbò lọ́wọ́ gbogbo yín lágbára Ọlọ́run ọba bọ́lọ́run bá ṣoore fún wa ẹ jẹ́ káwa náà ó máa pamọ́ra a lè dúpẹ́ oore o a sì lè fi oore wọn àmọ́ ẹ rántí o pé gbogbo àwọn tí wọ́n ń bá yín dunnú tí wọ́n ń bá yín rẹ́rìn kọ́nà fẹ́ràn yín o a ní èrè jù báyìí lọ lórí ètò tèní títí ìgbà míì tá a tó fi pàdé èmi tí ń tòótọ́ Kọ́láwọlé Àjàlá ló kọ mi ó dìgbà kan náà ẹ ṣeun. Plenty for there.